bàbá olóyè ọ̀tún. ṣé ìfẹ́ yín mọ bàbá òbí mi ni. ọmọ ìdá mi mọ̀ ọmọ mi ó pọ̀ inú oko bàbá mi ló lóko. ṣé bàbá tiẹ̀ ló ní ìlú ni. ọmọ dúró dè mí níbẹ̀ o dúró dè mí níbẹ̀ o àyà pàgbà mẹ́pẹ̀gbẹ̀jẹ. oyè lọ́lẹ̀ ọmọ ìlọ mi wà dúró dè mí. wípé nítorí ọmọ mi Adénìkàn tí ogun tí bá ti ń béèrè ẹ mọ̀ ṣe fún mi mo ti wá dé báyìí ó yẹ ẹ mú lé mi lọ́wọ́. ọ̀rẹ́ mi nù láti bẹ̀rẹ̀ ayé mi. Dénìkẹ́ má sì mí gbọ́ kó o sì má sì ìyá rẹ̀ náà gbọ́ ìyá rẹ̀ ò pé dandan ọmọ ọlá ni kó o máa bá rìn bíi tiẹ̀. ó yàtọ̀ síra àwọn kinní ni kinní mi ó yàtọ̀ sí kinní wa. olóyè ọ̀tún á jẹ́ pé ẹjọ́ máa ní. ẹ fẹ́ dàgbàsókè ìlú inú. ẹ kú iṣẹ́ o. ṣé kìlú ló ń jà fún ni àbọ̀rọ̀ ara ẹ̀ ló ń jà fún. ẹ̀jẹ̀ ní dààmú mi èmi gbogbo ilẹ̀ bàbá mi ta gbogbo rẹ̀ tán. ẹ kì í ẹ mú ẹ lọ mí ìrẹ̀lẹ̀ pẹ̀lú tọrọ. mi ìdílé ràn mí ẹ dákun kábíyèsí ẹ dákun wọ́n rán mi sẹ́ni. nínú oko tó ti ń gbàdó lọ́wọ́. bẹ́ẹ̀ni tẹ̀lé ti pẹ̀tẹ́wọ̀ àtẹ̀wọ́ bíi ibo ìwọ rẹ̀ ló ka gidigbo lónírọ́ ni o ẹ ṣe jẹ́jẹ́ o. gbogbo tó dé báyìí yóò dé bá gbogbo wa náà. ẹni bá mi rè bí o. ẹ sì máa ń pè mí sí pàdé ìṣẹ̀kọ̀ kan ní ẹ má pè mí sí pàdé ìṣẹ̀kọ̀ ẹ má bàa tó. láì jẹ́ pé ọwọ́ ọmọkùnrin tẹ lọ́sàsítà bọ̀ wá. ilé ẹjọ́ olè ajá ẹranko burúkú akẹ́ sẹ́rẹ̀. JiNI 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 Osha JiNI 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 ọmọ wù mí omi níyì lóní kẹfẹ yìí kọ́gbọ́n o Osha JiNI JiNI kò ṣe fojú di kò ṣe fojú di kò ṣe fojú di o ẹni bójú ànáwó kú ẹ bọra abọ́ láṣọ ẹ kìlọ̀ fún wọn wípé kán má tọ̀ JiNI JiNI abọ́ wọn láṣọ ẹ̀rù tó mú gbogbo lẹ́pa lọ́lọ́ ẹ má tọ̀ ẹ̀rù JiNI JiNI Osha JiNI 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 Osha JiNI JiNI ọmọ wù mí omi lóní kẹfẹ yìí kọ́gbọ́n o Osha JiNI abẹ́tìlú kára bí ajere ó gbọ́ ohun tó nílé ń wí ó gbọ́ ohun tó lóko ń sọ ta ló fẹ́ gbé náà wojú ẹkùn láyé ṣáwó ìka tó bá ṣẹ̀ lọ́ba ń gé ẹ wá ní òun má ṣe kà ẹ wá ní òun má ṣe ké ṣe lẹ́tẹ̀yìn bẹ́ẹ̀ bọ́ jẹ́ ọmọ aráyé àdánilóró wọn ò ní gbọ́ wọn gbẹ̀san o. JiNI 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 Osha JiNI ọmọ wù mí omi lórí kọ́kọ́ wọ́n ṣe àmàlì wọ́n lè jẹ́ fàáyì dírẹ́fù àwọn èèyàn kí ẹ̀ máa dírẹ́fù máa yí bí sáyìn ní wọ́n ti máa yí bí sáyìn ní wọ́n kàn máa yí wọ́n ti máa yí ìwádìí rẹ̀ kọ́ sáà. kí ló ṣẹlẹ̀? Ẹ sà
káàsà báwo ni ilé yín sà ṣé kí ìbúrẹ́ ìdẹ́rẹ́ sà ṣé ilé yín fáìn ẹ sà ẹ sà. Ṣọlá jọ má bínú sí mi o tó bá bínú ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n mo fi ẹlẹ́dẹ̀ ẹ̀bẹ̀ má bínú sí mi àwọn kọ́sítọ́mà mi ló ká mi mọ́ ọ́fíìsì owó dẹ̀ náà gbé wá kọ́tẹ̀ tó dé táìmù ti lọ kọ́ tó jẹ́ pẹ́ nìyẹn jọ má bínú má bínú. Adéwálé ìwọ ń fi ọwọ́ pa idà mi lójú ó ń fọwọ́ pa idà mi lójú anyway kò sí wàhálà ṣé orí ọlá tó jẹ lẹ́nìí òun ni pé èmi ò ṣọjọ́ ọjà mi ò fẹ́ bínú ó ti yẹ mi ò fẹ́ bínú lẹ́nìí anyway kò sí wàhálà bá mi wọnú kitchen lọ kó lọ bá mi dáná torí ẹ̀ ni mo ṣe ń pè ẹ́ látàárọ̀ torí ebi ti ń pa mí gan. má bínú má bínú. mo ti gbọ́. kí ni kí n ṣe. sẹ̀mó. sẹ̀mó ni mo fẹ́ jẹ. kó fẹ́lẹ́. kó fẹ́lẹ́ bí etí kó fẹ́lẹ́ gidi gan ni o. torí ọbẹ̀ wo. ẹ̀gúsí ẹlẹ́fọ̀. ṣé kí n yẹja sí. kó yẹja sí. káta dùn. kó dùn gidi. Jini 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 ọmọ wù mí yomi ní lóní kẹfẹ ìkọgbọn o. láti bẹ̀rẹ̀ fẹ́ wọ́n ń sáájú mi. tòótọ́ ní ọ̀la ìwọ̀n náà ṣe. má bínú tòótọ́ tiẹ̀ ní gbogbo tí wàá wá dé àmọ́ inú mi tiẹ̀ ló kó pọ́n mi lé tó tiẹ̀ ní kó lọ síbi iṣẹ́ ọ̀nà kan ọlọ́run àpọ̀ wọn má wọ̀ ọ́ tó bá ti wálé má bẹ́ẹ̀. ẹni bá rí bí sí ìwé ìbíyà bá o. ó tiẹ̀ dá òun náà ló mọ̀ wá sá lọ wá wọ́n ti rí ẹ̀ wá ń bí onígbèsè ó tún gẹrun àrùn. ẹni bá rí bí sí ìwé ìbíyà bá o. ta ló ń rojú sí ẹ. orí ibú kí ló ṣẹlẹ̀ ọgbọ̀n kí ló ṣẹlẹ̀ ọgbọ̀n kí ló dẹ̀ ń ṣe báyìí náà láti jọ ẹ̀. ó tún gẹrun àrùn. mo láì gbogbo dẹ̀ ń ṣe bí ìwà ìjẹ́gbọ̀n aláàbò ń ṣe gbogbo ẹ̀ bẹ̀rù fún yẹn sórí YouTube dẹ̀ ṣe wọ́n dẹ̀ ṣe mo láì gbogbo dẹ̀ ń ṣe. lóòótọ́ mo wá gẹrun lọ́dọ̀ ẹ èèyàn kì í gẹrun àwìn èmi gẹ̀ n kò sanwó bá a wà n kò fún ẹ lówó mo tún wáyà 2000 lọ́wọ́ ẹ pé kó o bò mí láṣìírí ó lọ tínrín nì sórí sàmọ́nì tó bá lọ tínrín fẹ́ dà àwa correction sàmọ́dì lágbára ọlọ́run wọ́n là pé ọ́fíìsì wa a ní problem lọ́fíìsì wa ni wàhálà wà lọ́fíìsì wa tó bá di Friday máa pay out. ẹ lè lówó tó gẹrun fún mi náà. ti gbà ó mo dúró di Friday. má dáhùn tiẹ̀ tó bá ti dijọ́ Sunday wàá gbowó ẹ̀ máa fún ẹ tó bá ní Friday wèrè tó ní kó dúró yìí ò ní baálé ẹ tẹ́ pé bóyá wálé ní ìsẹ́ àtúmọ̀jọ́ tó máa wálé jọ nítorí Ọlọ́run má bínú Ọlọ́run máa pọ́n wọn náà lè ṣùgbọ́n. mo gẹ́rẹ́ 200 mo yá 2000 lọ́wọ́ ẹ̀ ó jẹ́ 2200 naira máa pay ẹ ní Friday ṣùgbọ́n I pay you back. ọmọ tó ń pín ilé ládùúgbò ti jẹ ìyá rẹ orí ìdíkù ààrẹ ó gbéra iṣan Ọlọ́run ọba ṣọkọ lélẹ̀ àbọ̀kọ́ kí lẹ wá ṣe ń lè wọ. kọ́lọ́tẹ̀ ìṣàánú wa ni ní ọ́fíìsì wa kọ́kọ́ ṣẹlẹ̀ ní àwa strike ni. any strike. any strike lọ́dọ̀. ẹgbẹ́ ló wá ń bọ̀. máa wálé. nínú ilé tó ń sanwó. lóòótọ́ ìwọ ló sanwó lé tó sanwó sukọ ọmọ ìwọ ló san gbogbo rẹ̀ ṣùgbọ́n mo kàn ní kí wá rìláàsì ni. rìláàsì ní ilé tó ń sanwó ẹ̀ kò sáyẹn bíbá yìí ṣe ètò ìgbàlóṣe rẹ̀. ó ti yé mi. o tún bọ̀ náà o tún wọ aṣọ wá kọ́ lè bá ọmọdún iṣẹ́ tó ń ṣe àbí o tiẹ̀ fi rẹ̀ sí pọ̀ àpọ̀lẹ́ o ti sùn ẹ̀. kò ní sùn ẹ. I know woman very well. obìnrin o máa fi ilé kó bá mi ṣe concoction rice kó wá wọ ẹja pàlámù kó yá sórí rẹ̀ kí kọ̀kọ̀ jẹ tó bá ti di alẹ́ máa lọ sí ọ́fíìsì padà. èdè lọ́mọ ẹ sọ pé òun ó jẹun náà. ẹ̀yin mo tiẹ̀ gbọ́ tó rọ́díò mi ò sáǹdì ọ̀fun mi ń làpẹ́. 5 ilé náà ó máa ṣe ó kù 1.5. o lè wá sọ mí tó níyẹ̀yìn ládùúgbò. Are you mad or something? kí ló sọ. Òṣà jìnnì jìnnì kò ṣe fojú di kò ṣe fojú di kò ṣe fojú di ooo. ṣé kìí sọ tọrọ fún ọ̀rọ̀ yìí ó lọ́wọ́ nù o kò ń ṣojú lásán rárá kò ń ṣojú lásán yes
but dúró ná ṣé òwò tí ẹ mọ́lé babaláwo kankan ni. ilé babaláwo. ọ̀nkú tèmi ń wò yẹn ọ̀nkú tó bá wá sí skul wá ń gbà yẹn ọ̀nkú gbogbo wa máa gbé wọn gẹ́gẹ́gẹ́gẹ́ ní ọ̀nkú wọ́n ti ra provision fún wa wọ́n fún wa lówó àwọn ọmọọṣẹ́ wọn gan yẹ́sà ni ó wá di ẹni tó ń fọṣọ. wọn ti wá fọ aṣọ lásán o wọn ń fọṣọ fún Ṣọlá ọ̀rẹ́ títí wa. ó ti rí mi ìgbésẹ̀ ni mo ti gbé ìgbésẹ̀ mo ti rìn àwọn nǹkan tó yẹ kí n rìn ọmọ mi yẹn ó ní agbára gan lórí burúkú ọmọ mi ó ní agbára gan torí ìgbà tí mo ìrònú wo tí mi ò rí ìrònú ṣe ta kí tó fi tú ẹ létí bí àṣìṣe ni mo wọ ẹ̀gbọ́n mi báyìí. but wọ́n ń rò nǹkan kan o torí ọmọ Ṣọlá yẹn a máa wá nǹkan ṣe sí yes ó láwọn guys kan tí bá contact wọn bẹ́ẹ̀ yẹn àgbàgbé wọ́n máa. kápá bọ̀dọ̀ ní ìwòkú ní agbára tí agbára wọn máa ká ní. wíyàn bẹ́ẹ̀ yẹn ẹni tá a mú wá kó wá jẹun tó wá ń dìyàn lọ́wọ́ mú a máa ń géwò ká bẹ́ẹ̀ yẹn dànù ni. kò ṣe fojú di kò ṣe fojú di ooo ẹni bójú ànáwó kú ẹ bọra abọ láṣọ ẹ kìlọ̀ fún wọn wípé kán má tọ̀ jìnjìnì abọ́ wọn láṣọ. Mami, àlejò náà mo bàlẹ́ ẹ ká sọ wà. Máàmá mi kankan ṣé ò wojú ni ò wọlé kó wọ ẹnu ọkọ pé ìjà ni mo gbé wá fún ẹ bíbá ilé ni kò sí nǹkan tó lè fẹmí ṣe o mú Wùmí o lé nínú ilé o mú Adéwálé o sọ di rádaràda o bẹ̀rẹ̀ sí pò ayé Adéwálé o bẹ̀rẹ̀ sí pò mọ́lẹ̀ ṣé o fẹ́ gbọ́ èmi ni mo lọ́mọ ìyá mi o mi ò lè ránjú mi sílẹ̀ báyìí kí tàlùbọ̀ kó wọ̀ níwọ̀n mo òṣì játijàti rádaràda rédèrèdè ọmọ tó kó wá balẹ̀ jẹ́ bọ́lá tí ró lórí burúkú ọlọ́mọ máa ṣàánú mi má máa jọ ọmọ ìyá mi bọ́wọ̀ ṣẹ́ẹ̀rí olórí burúkú tí mo ní kẹ́ wá náà ni ó nìyẹn ó yá ẹ̀bù ẹ̀ ṣiṣẹ́ yín bí iṣẹ́. ṣé wèrè tẹni ká bò ìyá ìmọ̀ lélẹ̀. ó nìyẹn. eléèké ìyá ẹ̀ máa sáré jẹlẹ̀ ń sìn. eléèké ọmọ sáré náà jẹ́ ẹ̀pá ń sìn sìn. ẹ̀yin ẹ pẹ̀lẹ́ o ẹ jókòó síbẹ̀ yẹn èmi àti yóò lọ́rọ̀. Máàmì ipá tá a pọ̀ mọ́ ọ̀gbẹ̀rì a máa lè pọ̀ máa wo bẹ́ẹ̀. ṣé ẹ mọ̀ nǹkan tẹ́ máa ṣe fún mi nísìnyí ẹ máa tẹ̀lé mi wọlé lọ ẹ máa wá lọ jẹun máa pátá sí yín lẹ́nu gbogbo nǹkan tẹ́ bá fẹ́ jẹ gbogbo ẹ̀ ni mo ní sílé kẹ́ ẹ jẹun dáadáa torí èsì níṣẹ́ tó pọ̀ gan tẹ́ máa bá mi ṣe. bẹ́ẹ̀ ni kẹ́ jẹun dáadáa. màá tún bẹ́ẹ̀ ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni màá ṣe àyọ̀lá. ẹ tiẹ̀ gbúdọ̀ ṣe ẹ ní ṣe kí ni ẹ máa ṣe léyìí. ó ṣá jìnì jìnì kò ṣe fojú di kò ṣe fojú di kò ṣe fojú di ooo ẹni bójú ànáwó kú ẹ bọra abọ láṣọ. ẹ lẹ máa ẹ kú iṣẹ́ o ẹ pẹ̀lẹ́ ẹ ṣe wà bí eléyìí ó dàbí ẹrù wọlé mọ̀gìrì bíi mọ́tò Ìbàdàn níkà pẹ̀lẹ́ tọ́lámọ́ ẹ bó ṣe wò sùn tó tẹ̀ fọ ìlú ìṣe ó mọ́ dáadáa. ó mọ́ dáadáa. dáadáa bí o bá tẹ̀ ní máṣíìnì wọ́n ṣe máṣíìnì ẹ fásitì jùlọ ẹ fọ kó mọ́ dáadáa. ìyàwó mi ló ní bó fọ sọ. dandan ni màá bá a fọ ọ kò sí nǹkan tó burú kọ́ ní kí ẹ̀gbọ́n kò ń bò ń fọṣọ àjọ mánéèjì ara wa ni. ṣé ìrọ̀rùn yẹn ti rí gìí tí ó má ẹ wá bẹ̀rẹ̀ tó lè ti bàtí ẹ pẹ̀lẹ́ ẹ fọ jẹ́ sí ẹ fi tọ́ sí kó yọ̀ kọ́ lé ẹ má pẹ̀lú ìsinmi àdéjọ́ ẹ̀ fọṣọ mo ti gbọ́. ẹ máa gbó mo tẹ́ gbà ní èyí rè pápáyà tani ẹ tani ṣé ọ̀fà yẹ tọ́ yín. ó máa ṣe ìkọ́ tí mo gbá dé síta. ẹ tí máa gbọ́ ọkọ ẹ bẹ́ẹ̀ ń kọ́ yìí. mọ́mí ẹ káàsán mà ẹ kú jọ́ mẹ́ta mọ́ kí ló dé ẹ̀yin lẹ ń fọṣọ ni. ìyàwó mi ló ní bó ń fọṣọ mo sì gbọ́dọ̀ fọ. kí ló tó wá ṣe àwọn ladies ìtọ́jú kù sílẹ̀ lẹ́ẹ̀ báyìí ìyàwó yín bíi ti báwo
kájíntà ló ní kẹ́ ẹ fọṣọ mi understand aṣọ wo lẹ ń fọ gan. jẹ́ kí n bá a fọ ìgbà mélòó máa fi fọ tán. wọ́n ṣe máa ṣe ìdánwò ẹ wí àṣìṣe ọ̀ṣẹ̀ lọ́pàtẹ́wọ́ ẹ wí. ìbá ti wá Ṣọlá ọ̀rẹ́ mi ó tójọ́ mẹ́ta àlejò ńlá ni mo gbà yìí o ẹyẹ ò dẹ̀ sọ fẹ́ yẹ pókó ń bọ̀ mo ti miss ẹ. ọ̀tẹ́dọ́lá mrs ní olówó lẹ́pẹ̀lẹ́ ní mẹ́ta kìíní kan ìwọ Ṣọlá jọjọ Ọlọ́run mo fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀ náà kí ni problem ẹ̀ gan-an. What is the colour of your problem? Ká lè mọ bí ta ti máa ká lè mọ bí ta ti máa coming because ọ̀rẹ́ ò tiẹ̀ yé mi rárá kí ló gbójúlé náà kí ló gbójúlé ta ní ẹ náà what effrontery do you have what audacity tó jẹ́ wípé ìyá ọkú ẹ ló máa ní pé kó fọṣọ nù ilé yìí. ọ̀sẹ̀ yọkọ ẹ̀gbọ́n ọkọ wọn ni wọ́n mọ́mí ó yẹ ẹ̀fọ́ kó mọ́. mo ń fọ last time tí mo wá yẹn náà bí ọkọ Adéwálé ṣe ń fọṣọ náà nìyẹn mo ti kọ́kọ́ wò pé love in Tokyo ọwọ́ ọkọ àtìyàwó kò ṣeé dá sí àkókò mọ̀kọ́ tó gbé jẹ fún wọn mo ti wá wálé ní náà mo ti wá bá àǹtí tó ń fọṣọ ń bí this is not fair. Kẹ́mi mo fi Ọlọ́run ọba bẹ̀ má ru ẹrù ẹ lẹ́rù sórí kò fa tiẹ̀ lọ́wọ́ o má ṣe àyọnúsọ o nǹkan tí òkun ẹ má dá sí o ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí òkun ẹ o má ṣe gbé borùn débẹ̀ o má dá sí. ṣáà má jẹ́ kọ́rọ̀ mi dàrin irú. ó yá bébì wọlé kò jẹ́ ká lọ bù kọ́ sáyà ó ti pẹ́ tí mo ti rí ẹ. màdàmú ẹ bá ẹ̀kọ́ wọlé wọn ò lè wọlé wá ṣe fàájì ẹ ṣẹ mi o yes ẹ ṣẹ mi gbàdẹ́kọ̀ wọnú ilé amúkáwí báàgì lẹ́gbẹ̀ẹ́ mi ọ̀hún iná sí pé wọn ajẹ́rìí jìyọ̀fà jésù ń pè é ọ̀rẹ́ máa bọ̀ asọ́làdùn ayé ohun gbogbo adópin ẹ dàbọ̀ ẹ. lábẹ́bẹ́ mélòó ni mo máa sọ fún ẹ wípé tí mo bá ti ń sọ̀rọ̀ kó má máa dún níbi tí mo bá ti ń sọ̀rọ̀ mọ́ mélòó ni mo máa sọ fún ẹ ọ̀rẹ́ mi ń sọ̀rọ̀ ó tún yẹ òun bú ọ̀rẹ́ mi ṣó wa ókè ṣá ẹrú ni ẹ nínú ilé yìí o mo ti sọ fún ẹ severally kó má máa dá sí nǹkan tí ó bá ti kùn ẹ mọ́ ogbó àbògbọ̀ ó yá kó ṣì padà sẹ́nu iṣẹ́ ẹ̀ padà síbi tó fi ẹ́ sí oníranù olóṣì àbòsí òṣì náà máa ṣe kiri ẹ̀rẹ́ yìí gbágungbágun bíi tìjàpá olóṣì ọ̀rẹ́ mi wọlé jẹ́ ká lọ ṣe fàájì ó ti pẹ́ náà. wọ́n ní kí sáré wá chẹ́ẹ̀kẹ́. Kẹ́mi tó o bá tún gbé ẹsẹ̀ kan bẹ̀ yẹn ilẹ̀ máa lanu gbé ẹ̀mí ó yá padà máa bọ̀ ń bíbà. wọlé ọ̀rẹ́ mi ó ti pẹ́ náà mo ti miss ẹ. gbogbo vibes ẹ gbogbo ẹni mo ti miss vibe ẹ jàre wọlé ó ṣe ọ̀rẹ́ mi tó ṣí ọ wọlé kódà gan ọkọ̀ ayọ̀lẹ̀ ti wá wọ̀ ó gbé kofi ó ti gbé manotan ọkọ̀ ayọ̀lẹ̀ ti wá wọ̀ ó gbé yóòdì ó ti gbé mọ́lì ọkọ̀ ayọ̀lẹ̀ ti wọ̀ ẹ wọlé kọlẹ̀ olóṣì èrò orí ẹ̀bí láìta ṣé lè ó wọ aṣọ mi ṣẹ́kì gàkiri ẹ wọlé láńbẹ́ẹ́bẹ́ ìbò ìwà yìí ó ti wọ pápẹ́ màdàmú bẹ́ẹ̀ ṣe ń kọ̀ tí onú ilé yìí àwọn tó ń ayé kò ní bàjẹ́ fún yín kò ní bàjẹ́ fún yín ẹ lẹ́mà tó ti wọ́n ṣe dáadáa báyìí. kí ló kàn ẹ́ kí ló kẹ́ ó ṣe lọ kú sẹ́nu géètì tí wọ́n fi ẹ́ sí. mi ò lè kú síbẹ̀. kí ni pọ́blẹ́mù. ẹ̀yin náà múra bẹ́ẹ̀ tí fẹ́ lọ pàtì. kí ló kàn ẹ́ ṣé bí ìyàwó mi ló ní kí n bóun fọṣọ. tó burú ni kí n bá ìyàwó mi. náà ṣe ní ẹsẹ̀ yín mi sẹ́yìn náà ṣe náà tó ṣàṣọ káàkiri. ẹ̀rù tó mú gbogbo lẹ́pa lọ́lọ́ ẹ má tọ̀ Legend, I'm very happy to meet you. Sorry, ó dàbí bọ́n ṣe sọ̀rọ̀ ẹ gangan bẹ́ẹ̀ náà ni mo ṣe ń bá ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ yìí ó ìṣòro ayé mi ni in fact bí ìgbà tó wá pòkúta sínú àjò mi ni ìdààmú ló jẹ́ sílé ayé mi níyẹn ìyàwó tí mo ṣe fẹ́ yìí. ìyàwó lẹ́yìn. bẹ́ẹ̀ ni mo dẹ̀ fẹ́ kó jẹ́ Ọlọ́run nípè bẹ́ẹ̀ ni mi ò fẹ́ kó sí mi ò fẹ́ kó wà lórí èèpẹ̀ mọ́ tó bó ṣe má bá mi mú kúrò tẹ́ ń fi píṣọ̀ wọn
mo ṣe máa send ẹ sórí kìíní ẹ̀ jọ mi ò dẹ̀ fẹ́ ẹni iṣẹ́ tó jẹ́ pé ó máa lọ mú traces wá àbí gbọ́wọ́gbọ́wọ́ please I want you to do this for me. ṣé ó máa nílé. ló ń tẹ́tí inú ilé. òun ló ń tẹ́tí inú wàhálà ẹ̀ pọ̀ gan so máa send ẹ̀ sórí WhatsApp. send ẹ̀ sórí WhatsApp. ok so òun gangan nìyẹn. ẹ jẹ́ ká sọ lórí díì. no ok jẹ́ ká sọ̀rọ̀. kò yé mi mẹ́wàá kọ́ lélẹ̀. agbára náà. 10 million. àgbà 10 million. èèyàn kan ni mo pè é. bàbá ẹ bọ́lẹ̀. ẹ bọ́lẹ̀. don't do that. màá san. ẹ ń sọ̀rọ̀ nìyẹn. èmi kàn wí pé gbogbo ara ẹ̀ náà tó pólíbàgì kan bóyá agbábá mi. ẹni tó ń sọ yìí ó dẹ̀ mí mú tẹ́ni ká pa kò yí sí. ọ̀dà no problem jẹ́ ká sọ̀rọ̀ lórí WhatsApp. ní wàhálà tó ti gbọ́ 10 million àbí. ẹ sẹ́ni fọ́tò gẹ́ẹ̀ náà wọ́n ẹ̀ sìn mi. jọ turo lọ kí ni iṣẹ́ lẹ́nu géètì náà. kí n ṣí géètì. o jẹ wọn ṣe òun tì sọrí pé o ṣì ń ṣe. lé àná mo kanlẹ̀kùn tó ẹ̀mẹ́ta kó tó wá ṣe fún mi ṣé o wà òkè ṣá ẹjọ́ mi mo ṣe ń kọ́ńtrol nu ilé yìí o ẹ̀gbọ́n mi ló nu ilé yìí o kò sẹ́ni tó ń bá mi fà á ṣé o mọ̀ ṣá. wọ́n mọ̀. o mọ̀ máa ṣe wèrè fún gbogbo yín mo rò pé orí gbogbo yín bàjẹ́. àti ẹ má lọ jugun wọn ládò wọn pẹ̀lú kan ní sìbónà wọn náà jugun wọn ládò pé tó bá di alẹ́ ọ̀tọ̀ ni tó máa sùn pẹ̀lú ẹ̀. mi bẹ ẹnẹjọ kò ní dá fún àti sìbónà yẹn ọmọ tí mo ránṣẹ́ dá olórí burúkú ọmọ tí mo ní kó lọ pẹ́ níbo ló kó ṣe ẹ̀gbà sí. ẹ wọ́n nù wọn. bọ́lá ló ṣẹlẹ̀ bọ́lá kó ṣe ẹ̀gbà. ẹ wọ́n nù wọn. ìdí bá ń kọ́ lọ pé kọ́ lọ tọ́jú gbogbo àwọn tọ́lẹ̀tì kan ní gbogbo àwọn táìsì yẹn fún mi bọ́lá kó ṣe ẹ̀ lọ. ẹ sùn à yíyan bá gbé Colorado àti. kí ló ṣẹlẹ̀ kọjá bí kò tó ṣojú fitini bojú àfin àfikún máa wọṣọ bí ìwé rẹ̀ kan máa pọ́n dé. látàárọ̀ tí mo ti ní kó lọ máa fọ gbogbo tọ́lẹ̀tì nílé yẹn iṣẹ́ wo ló gbà iṣẹ́ wo ló ń ṣe. kúnlẹ̀ ìjàre dáhùn bá sọ̀rọ̀ tó ṣe rọra mà á kúnlẹ̀ fún yàrá ìyá yín. ẹ wo ẹ̀gbọ́n mi náà ní ilé kò sẹ́ni tó ń bá mi dùn o àṣẹ tí má dẹ̀ pa nínú ilé ló gbọ́dọ̀ ṣe. báyìí mímí dùn yín. bẹ́ẹ̀ni. ilẹ̀ ó ní sọ pé wọ́n ní kó má kúnlẹ̀ ní onígbèsè ayé. ìgbọ́ o sọ bẹ́ẹ̀. o ṣe wá kúnlẹ̀. o kò jẹ́ sọ bẹ́ẹ̀ kẹ́kẹ́ sàn bá ẹ wá ń bí olóṣùkà lórí. kí ló ṣe ń gbọ́ bẹ́kẹ̀tì lọ ṣe o. mo fẹ́ lọ pọn mi. o ṣe fẹ́ lọ pọn mi omi olórí burúkú wo lè ṣe fẹ́ lọ pọn ṣé wọn pé mo mọ̀ fún ẹ ní punishment pé ẹ gbọ́dọ̀ lo omi inú ilé ni torí pé o ṣe wèrè fún mi lánàá lèmi náà ṣe fẹ́ ṣe wèrè fún ẹ lẹ́ni gbogbo omi inú ilé yẹn wà á pọ́n ẹ jọ tẹ́lómi bá ń pàṣẹ inú ilé yẹn má dá lóhùn èmi sì láláṣẹ inú ilé yálà yá ni mo dẹ̀ jẹ́. you are really welcome. o ṣe gan mo lẹ́gbẹ̀ẹ́ ṣe máa mi ju àjàsà yẹn. you are really welcome. o ṣe gan èmi mo nínú ilé ẹ̀gbọ́n mi ló ní god má dẹ̀ sọ lábẹ́ gé. bloodwood. kúnlẹ̀. tọmọ ti yá. olóṣùkà lórí ṣé o sick. àbí tó ní o ti ń lo eyelashes wọ́n lọ ti ń lò ó yẹ kí n fàyà lójú ẹ ni kí ló fà gbogbo ṣì ẹ fún yín. bá mi bá wọn sọ̀rọ̀ kọ́lé mọ̀ pé mi mò ń kọ́ńtró ilé ìwọ. kò yé wọn ni ẹ bá gbọ́ ó ń gbọ́dọ̀ ń gbọ́gbọ́. ìyá yín ló ń kọ́ńtró lọ́wọ́. mọ́mí ló ń kọ́ńtró. bẹ́ẹ̀ni kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ nínú lẹ́yìn tó lè sọ pé báwọn tèmi ṣe jẹ́ pẹ́lẹ́ ni yóò fẹ́ sórí burúkú. pẹ́lẹ́ ni yóò já wèrè àwọn ní báwọn tèmi ṣe jẹ́ nínú ẹ̀gbọ́n mi. ẹ̀gbọ́n mi ló kọ́ lé mi lè fi kọ́ńtró ẹ̀ kò tí sì bàbá lẹ́nu bá ní báwo ló ṣe jẹ́. ọmọ wù mí ṣó mọ̀ wípé iṣẹ́ tó ní kí àwọn ọmọdé yìí lọ ṣe ṣó mọ̀ pé iṣẹ́ yẹn ṣó mọ̀ pé ìwọ ló tọ́ sí. ṣó o mọ̀ àbọ̀ mọ̀. mo mọ̀ ẹ máa ha. kí ló ní kí wọ́n ṣe. wọ́n ní ìpọn mi ni mà. wọ́n ní òpin omi. bẹ́ẹ̀ kí ló ní kí wọ́n ṣe.
wọ́n ní kò fọ tọ́ílẹ̀tì. wàá wá wọlé lọ wàá lọ fọ tọ́ílẹ̀tì yẹn. ó máa mọ́ tó máa dá ṣáká ni o wàá fọ tó máa dá ṣáká tí màá máa wora mi tí màá máa wo àwòrán mi ń bẹ̀ báyìí. omi tó ní kí òun náà pọn wàá wọlé lọ tí wàá lọ pọn omi yẹn ń sàn. gbogbo bọ́kẹ̀tì tó wà nínú ilé gbogbo àwọn drum yẹn tí a gbé sínú inú store yẹn gbogbo ẹ̀ ló máa gbé jáde wàá wá pọn omi sí gbogbo ẹ̀ ó máa kún. ó ti gbọ́. mo ń sọ̀rọ̀ kó má ti sọ̀rọ̀ má dá sí ọ̀rọ̀ tí mo bá ń sọ mi ò tí ì ta sí ẹ ọ̀rọ̀ ò tí ì fògànà o gbọ́ àbó dáhùn ọ̀rọ̀ ò fògànà o ṣé o gbọ́ ọ̀kan tí mò ń sọ ó yá gbàké lọ́wọ́ ẹ̀ kó pọ́n mi gbàké lọ́wọ́ ẹ̀ kó pọ́n mi jàre. àbúrò gàmà ni. ẹ kẹ́kẹ́ bó wẹ̀ kó bó ṣe ṣe yín lọ ẹ gbá ìkóra yín tẹ kó dra yín dànù. bẹ́ẹ̀ ni kí láyìn ṣì dúró ṣe. ẹ kóra jẹ́ kẹ́kẹ́ bá ti kó bó ṣe ṣe yín lọ jàre. àánú ni mo béèrè o bàbá àánú ni mo béèrè o àánú ni mo béèrè o bàbá àánú ni mo béèrè o ọmọ òun mi ò rà àánú gbà o àánú ni ẹ bá mi lọ wá ẹ sọ. sórí tí bá padà gbọ́ anything ní ẹnu ẹ̀ màá ní kí ilẹ̀ kó lánàá gbé ẹ̀mí mo ní kó kúrò níwájú mi. ó di iwájú lọ ilé ìjà ní gbé mi. idiot. ó dà ọmọ òun mi ayé mi. ẹ̀rù tó mú gbogbo lẹ́pa lọ́lọ́ ẹ má tọ̀ ọ́ ẹ̀rù jìnnì. mi ò mọ reason tí bọ́bọ́ ṣe wá dá wa dúró wáyé. mi ò gbọ́dọ̀ pẹ́ jù bí ẹ pé wọ́n dáadáa táì ti lọ. mo lè ti ń pè kọ́ ní ká ní sùúrù ni. bọ́ sí kíá. Baba, hey guys, isn't the not to do not so much. Ṣé ẹ lọ́sẹ̀ mú wọn ní ilé? Nice one, but tí ìgbé wa débẹ̀ tán báwo ni kí ni iṣẹ́ ìbádé gangan káàtì ọkọ̀ pààyàn ti kí ni percentage tàwa. Èyí tèmi àwọn pé mi ń ṣeré ìdẹ kí n bá ṣe business tó bá ṣe kiri tó ní ìtumọ̀. mo mọ ẹ̀pọ̀ sí di dot. Bàbá ẹ wo a mọ̀ pé iṣu tó kì ní ẹja mú nǹkan tó àkọlé wà á bì lásán a gbọ́dọ̀ máa fi nǹkan wòkè ṣé yóò easy ká mú nǹkan tó yẹ pé a fẹ́ jẹ́ ń bẹ̀ kó ní kálukú mọ ibi tó máa dé ká mọ ibi tá a fẹ́ ṣá. wọ́n sọ ní pé jẹ́ ká mọ etí kíní ìbàdí jẹ́ ká mọ owó tó wà lórí iṣẹ́ yìí so ká mọ báyẹn fẹ́ pín ká mọ percentage tó gbọ́ wà mo gbé wa débẹ̀ tán wọn má kọ́ fi wá sí àfúrẹ́. kìrìtà ń gbé mi lọ nìyẹn. yá lówó èrè agbẹ́ndébẹ̀ tẹ́ẹ̀m lówó yẹn. àti 10 láti mo bá ṣe máa pín sealed ó kéré gan movement. fàájẹ́tọ̀ yín lé yín ni ẹ̀ọ́dà láàrin mi àti ẹlẹ́mú àmàdání tí máa tajà nù ẹ wá tọrọ owó náà kú ni tí a máa nà sí ní ẹ wọlé olúwa mi rọ kọ ẹ wọlé o wọn tó tọrọ owó káàkiri. láńbébé kí ló tí mò ń pè ẹ́ tó gbé kọ́. fóònù mi wà ní flat battery ni flat battery. fóònù tó ń ring. ẹ má bínú kò bu ẹ má bínú. kò sí wàhálà èmi tó ti mọ̀ páṣí fẹ́ ni ẹ kò sí wàhálà fún mi lówó oúnjẹ yẹn èmi àtàwọn ọmọ ni mo wá gbà. àjọkẹ́ lọ́wọ́ tó wá yìí ọ̀ ti fún mi sálárì ọ̀gá ò ti pé èmi wọn ò tí ì sanwó oṣù mi. èmi ní 30. lóòótọ́ 28 lọ́dà sanwó. bó bá wọ́ọ̀sì tó wọ́ọ̀sì sẹ́gbàgbà 28 àárọ̀ 29 bíyà bíi 12:30 ẹ̀rá láti adúpàǹpà envelope àyọ ṣùgbọ́n sórí bó ṣe ń wọnú ilé èèkàn ṣẹlẹ̀ ń bẹ̀ ọ̀gá àti ìyàwó wọ́n ń powèrè gidigidi gan small mommy ọ̀ tí ì san wọn. kí ló kan tèmi pé ọ̀gá àti màdámù àbí ọ̀gá àti ìyàwó wọn powèrè ṣé òun mo fẹ́ fi lọ sọ gbogbo gbèsè tí mo jẹ ládùúgbò ni.
má ti sẹ́yìn ló sí máa sẹ́yìn ló sí wọ́n máa lọ ní. àmì ilé lọ kí ni kí n jẹ èmi tí mo mọ̀ pé wọ́n máa ti fún ẹ lówó oṣù tí mo wá ṣé wèrè lèmi ni. Láńbébé ẹ káàárọ̀ mọ̀. ṣèbátọ̀ di 27 láti fún ẹ lówó oṣù kí ló wá dé tó fẹ́ fún ìyàwó ẹ lówó oúnjẹ. ó ti sanwó oṣù fún ẹ ó febi pẹ̀mí àtàwọn ọmọ ẹ sílé. ìlú kò febi pa yín àwọn òkọ̀fù ló kọ̀ sí ẹ̀ àwọn òkọ̀fù ní wọ́n òkọ̀fù mi wọ́n ti gba gbogbo owó ara mi àwọn òkọ̀fù. o tún gbé wúkọ̀. mo ń gbé òkọ̀fù lẹ́ẹ̀kọ̀kọ̀ lẹ́ẹ̀dẹ̀. Láńbébé mo di ojú mi báyìí kí n tó là kó ti sọ ibi tí owó yẹn wà fún. ó ní kò sọ ibi tó wà fún mi. Esma I ask my case fún mi. lọ inú ilé farabalẹ̀ gbójú rẹ̀ wálẹ̀ gbé wálẹ̀ sórí madame tó ń wò yìí ṣàgòrí wọn wà á rí páálí fánù tí mo rà. wọn bá àjọ ya. páálí fánù tí mo ṣe àti mo gbé sí kọ́nà owó ló wà ń bẹ̀ yọ 6.5 fún bẹ́ẹ̀ kẹrẹ ráìsì àti gàrí ẹ̀rà sílé kẹ máa má lè yẹn náà. Láńbébé ráìsì àti gàrí. Láńbébé tí mi bá rówó ń bẹ̀ mo máa padà wá o. má padà wá o máa rówó ń bẹ̀. mo máa padà wá o. o máa rówó ń bẹ̀. wo ìyàwó mi má jẹ́ kó dá ẹ láàmú má dá lóhùn o bó ṣe wà yẹn òtúrọ̀ tàbí èlùbọ́ ni. àrè. pílò tó máa ń gbórí sí tó fi máa ń sùn abẹ́ ibẹ̀ ló kówó sí onírọ̀ òṣì. I ask my case. àṣìfẹ́ ọkọ. gbogbo ẹni kókó má ṣe kọ̀kọ́ kù sílẹ̀ torí gbà tó gbowó yẹn kò tiẹ̀ tí ì fọwọ́ kan rárá ló kó síbẹ̀ gbogbo ẹ̀ pátápátá ni kókó. ẹ ṣe mà gbogbo ẹ ni mo máa kó. 6.5 ni kò yọ. 6.5 wèrè wo mo fẹ́ yọ. kó lọ́nà sórí tí mi bá tún wá rí owó yẹn níbẹ̀ mo tún máa wá bí. wá tiẹ̀ rí. ìpadàbọ̀ mi wá síbí báyìí wà láì mi àtọwọ́ ọmọ ni. aláìsí àgbèjà wàrà bí ẹ kó lọ́nà fún mi. o lè tiẹ̀ mọ̀ káwọn kújọ máa gbé bí. ó yá máa lọ ṣáàjì sí òsínú tó tí o bá lọ gbowó létí ẹ bá ní ṣáàjì sí òsínú báyìí Osha jini jini kò ṣe fojú di kò ṣe fojú di kò ṣe fojú di o ẹni bojú ànáwó kú ẹ bọra abọ láṣọ ẹ kìlọ̀ fún wọn wípé kọ́ máa tọ̀. mo ti dúró dé ìtìpẹ́tìpẹ́ ṣé ẹ àdúgbò yìí èmi rí nǹkan kan ní. kò ṣe ànáwó kú ẹ bọra ẹ kìlọ̀ fún wọn wípé kọ́ máa tọ̀ jìnnìjìnnì. kò ṣe ànáwó kú ẹ bọra ẹ kìlọ̀ fún wọn wípé kọ́ máa tọ̀ jìnnìjìnnì. ẹ ṣe bá gbóyin dáadáa ẹ dúró. kò ṣe ànáwó kú ẹ bọra ẹ kìlọ̀ fún wọn wípé kọ́ máa tọ̀ jìnnìjìnnì. kò ṣe ànáwó kú ẹ bọra ẹ kìlọ̀ fún wọn wípé kọ́ máa tọ̀ jìnnìjìnnì. kò ṣe ànáwó kú ẹ bọra ẹ kìlọ̀ fún wọn wípé kọ́ máa tọ̀ jìnnìjìnnì. kò ṣe ànáwó kú ẹ bọra ẹ kìlọ̀ fún wọn wípé kọ́ máa tọ̀ jìnnìjìnnì. kò ṣe ànáwó kú ẹ bọra ẹ kìlọ̀ fún wọn wípé kọ́ máa tọ̀ jìnnìjìnnì. kò ṣe ànáwó kú ẹ bọra ẹ kìlọ̀ fún wọn wípé kọ́ máa tọ̀ jìnnìjìnnì. kò ṣe ànáwó kú ẹ bọra ẹ kìlọ̀ fún wọn wípé kọ́ máa tọ̀ jìnnìjìnnì. kò ṣe ànáwó kú ẹ bọra ẹ kìlọ̀ fún wọn wípé kọ́ máa tọ̀ jìnnìjìnnì. It's disgusting and hard to absorb. ẹ̀ ń sòṣì ọ̀rọ̀ ẹ̀ náà ń sọ̀rọ̀. kò ṣe.
ọ̀rẹ́ ti yé mi màá rí ẹ̀ mú. Movements. ẹ dúró bẹ́ẹ̀. àyà máa kò yín o. ẹ̀yin ti gbàgbé yìí wípé igbá náà máa ń pa ẹnìkan ń pàwò. tábà ní àmọ́ ẹni o ọ̀la la máa ń mú ṣé yóò yẹ kí n ṣe ẹ̀sìn yín níbí báyìí ni ṣùgbọ́n mi ò ní jẹ́ kẹ́ ṣẹ̀sìn níbí báyìí torí tẹ́ bá ṣe ẹ̀sìn níbí báyìí kò ní tẹ́ mi lọ́rùn. tábà ní àmọ́ ẹni o ẹ̀sìn yín ó di gbàgede. ó yá afẹ́fẹ́ gbẹ́wọ̀rìn. ṣé yóò yẹ kí n ṣe ẹ̀sìn yín níbí báyìí ni ṣùgbọ́n mi ò ní jẹ́ kẹ́ ṣẹ̀sìn níbí báyìí torí tẹ́ bá ọ̀la la máa ń mú. mo dá ẹlẹ́sìn ọjọ́. ẹ̀yin rèé. olórí burúkú ni ẹ̀yin lè máa ń gbọ́ ọmọ àbí. Instagram máa gbọ́ ẹ lè. I can't wait. Stop that. God, see them. Calm down. Calm down. Àfà Kàbírù ọmọ Wùmí tó kúrò lọ́dọ̀ ẹ nísìn ṣebí wọn náà mọ̀ wípé omi tó gbé fún omi tí ò lè ṣiṣẹ́ ni. bẹ́ẹ̀ni tí n bá ní kọ́ mọ́ Wùmí ó tẹ́wọ́ rẹ̀ ká ṣàdúrà fún un àníyàn rẹ̀ ò ní rọ̀ mọ́ bísí ló jẹ́ ká lọlé ká ṣètò àdúrà àníyàn rẹ̀ ò ní rọ̀ mọ́ òun la ṣe ní ògbómi omi tí mo wá gbé fún lọ́nà omi náà gé lásán náà ni o oògùn náà sì lómi ní àgé. sórí ó yẹ kí n fi ọ́ jófin ni àmọ́ mi ì ní fi ẹ́ jófin ṣùgbọ́n má ṣe bẹ́ẹ̀ mọ́ o má ṣe bẹ́ẹ̀ mọ́ o má ṣe irú ẹ̀ mọ́ lọ́jọ́ mi o. La ilaha illallah sayyidina Muhammadur rasulullah sallallahu alaihi wasallam irú eléyìí láyé mi o àbájẹ nílì a máa ti rí nǹkan. Thank you. kó máa jáde o wọ́n ti mú bá ṣe wọn báyìí gbogbo ẹ̀mí òkùnkùn tó wà nílé kó máa jáde ni mo ti wọn àfà mo ti wọn bẹ́ẹ̀ ṣe ní kí n wọ́n o mo ti wọn o gbogbo ẹ̀mí òkùnkùn ká máa rí ṣe ká máa rí ná ká máa rí lò. ọmọ Wùmí ọ̀rẹ́ mi èmi ló ń tojú bọlé fún torí ti tèmi ní àfà ṣe gbé omi fún ẹ wípé kò máa wọn sílé àfà tó gbómi fún ẹ kò sọ fún irú èèyàn tí mo jẹ́ kò sọ irú èèyàn tí mo jẹ́ fún ẹ kò sọ bí mo ṣe pọ̀ tó máa jẹ́ kó mọ̀ bí mo ṣe tó léni bí mo ṣe pọ̀ tó gangan àzìn bí mo ṣe wé ètò máa jẹ́ kó mọ̀ léni ó yá ìwọ ṣe wọ́n mi yẹn sí mi lára wò. máa wọn o. ó dẹ wọn. máa wọn ṣe lára o. wọn. máa wọn. ọmọdé ò mọ ògùn ó ń pè lẹ́fọ̀ọ́
ṣé orí bí mo ṣe jẹ́ gangan máa fi wọ̀n ẹ́ lé ni bí mo ṣe lágbára tó bí mo ṣe pọ̀ tó máa jẹ́ kó mọ̀ ó yá. òun bí tó máa jẹrà sí ló wà bí tó máa kú sí rè ìwọ àtàwọn ẹbí ẹ mo ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú yín ni nǹkan tí máa fojú yín rí ara yín á kọ̀. Wùmí ọ̀rẹ́ mi má ṣe báyìí náà Wùmí má ṣe báyìí ọ̀rẹ́ mi. tó máa jẹrà sí ló wà bí tó máa kú sí rè ìwọ àtàwọn ẹbí ẹ mo ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú yín ni nǹkan tí máa fojú yín rí ara yín á kọ̀. Wùmí ọ̀rẹ́ mi má ṣe báyìí náà Wùmí má ṣe báyìí jẹrà sí ló wà bí tó máa kú sí àwọn ẹbí ẹ mo ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú yín ni nǹkan tí máa fojú yín rí. Ìgbà tá a máa dé wá rí pàǹtí Wùmí ti dárọ̀ o. Wùmí dárọ̀ kí ni mo gbọ́ná àǹtí mi gbọ́ nǹkan tó ń sọ ni Wùmí ó ti dárọ̀ kẹ̀ tó ti lè tó yẹn ni. gbogbo nǹkan tẹ́ ń sọ kò sí eléyìí tí mi ò gbọ́ ń bẹ̀ sórí ìwọ gangan ni mo ní bá sọ̀rọ̀ ó kó oúnjẹ tí bàbá tọmọ kó máa ń lálà máwọn àjòyè ẹni tó máa gbé títí ẹ̀ dání tó máa rú tẹni ẹlẹ́ni kó fi ọmọbìnrin lọ́rùn sílẹ̀ má lọ sílé wọn mọ́ kó ṣe bá ṣọ̀rẹ́. àǹtí mi bọ́ọ̀lù ṣe ń sọ̀rọ̀ báyìí tí understand mi ni. bẹ́ẹ̀ ni burúkú sáwọn jọ kó jẹ́ kí n gbọ́rọ̀ etí òdi òun gbọ́ gbogbo nǹkan tí wọ́n kà kalẹ̀ pé ó ṣe yìí tó mú ọ̀rẹ́ yín tó sọ di arọ. a ti wà ti pẹ́ àti school àti bá wa rìn ti pẹ́ I can't leave her just like that Wùmí. Ọlọ́run. tí bá tún rí pẹ́rẹ́ ẹsẹ̀ níbẹ̀ wá kan àbùkù ẹ̀yin ẹ ṣe jàre ẹ wá máa lọ. Atẹ́gùn burúkú ń fẹ́ báyìí. Atẹ́gùn burúkú tó ń fẹ́ kò ní fẹ́ lù yín kò dẹ̀ ní fẹ́ làwa náà ń bì ẹ máa lọ ẹ ṣe. Mọ́mí ànílé ìlú mi leave her just like that Wùmí. Ọlọ́run. tí bá tún rí pẹ́rẹ́ ẹsẹ̀ níbẹ̀ wá kan àbùkù ẹ̀yin ẹ ṣe jàre ẹ wá máa lọ. Atẹ́gùn burúkú ń fẹ́ báyìí. Atẹ́gùn burúkú tó ń fẹ́. fìlè kúrọ́ fún yín o fìlè sọ bí mo ṣe ń bíbi tán lẹ́tírà lẹ́kàn yẹn olórí burúkú ni ṣé mo wà lára àwọn tó máa ń bá ṣe orí burúkú ni ṣé mo wà lára wọn ni ó ń bá mi sọ nọ́ńsẹ̀nsì ọ̀rọ̀ olórí burúkú. ọ̀rẹ́ mi calm down ṣó ti rí lẹ́tírà lẹ́kàn tó ń sọ yìí náà bó ṣe dẹnu kò mí náà nìyẹn ọ̀rọ̀ àwọn lẹ́tírà yẹn máa jẹ mí lójú o wéré ní gbogbo wọn especially lẹ́tírà lẹ́kàn yẹn. mi tiẹ̀ jẹ́rìí àwọn lẹ́kṣọ́rà yẹn wọn ò bí ìyáláyà àwọn rè kàn gbé sára àwọn kọjá mọ́ṣáláṣí dé ọ̀dọ̀ títì mi nítorí wọ́n ti mọ̀ wípé wọ́n máa jẹ iyán wọn níṣu. nonsense ló tẹ̀ ń ṣe. ọmọ akẹgbẹ́ yìí. ọmọ akẹgbẹ́ olórí burúkú ṣẹ́jọ́ wà lọ́wọ́ wọn ni gbàdé pé àwọn girls wa tó wà náà gbà mí báyìí náà lọ́wọ́ ti ṣe sí wọn náà nìyẹn àwọn olórí burúkú dédé àwọn ló jẹ́ kó máa jẹ́ káwọn èèyàn máa fẹ́ máa bá wa. bó tiẹ̀ ní Rukaya wà látẹ̀kùn báyìí. èmi tí wọ́n fi gbá àfikún ra ẹ̀ lọ́kùn tí ẹ̀ yé mi fún a kò máa rìn kiri ní ojú ojú. wọ́n ti ẹ̀ ní dọ́dọ̀ mi ṣá wọ́n ti ẹ̀ ní tó kọjá yìí òun gangan ní tó ń bọ̀ tàwọn ọ́fíìsì lẹ́tírà lẹ́kàn bí mo ṣe fẹ́ wọlé àwọn ló ń bọ̀ tàbí. iṣẹ́ tí lẹ́tírà yẹn kọ wa mo try láti get it. babe ọ̀rọ̀ mi ló sọ yẹn. Let me just show you guys. Came to see. I get it. Musafi, I'm going to be among the best students inside this school. Let me take it again. Wọ́n ṣe wà yẹn wọ́n máa bá yẹ̀ yẹn sọ. Tẹ̀lé lecturer ṣe ń la ni student àmà la. tẹ́lẹ̀ kọ́ wọ́n sọ fún yàn. Wàhálà. Wọ́n sọ fún yàn. Ṣé funny? If I go the best student of the year, I'm among them. I'm going to be among the students. Let me take it again. Wọ́n ṣe wà yẹn wọ́n máa bá yẹ̀ yẹn sọ. Tẹ̀lé lecturer ṣe ń la ni student àmà la. tẹ́lẹ̀ kọ́ wọ́n sọ fún yàn. Ṣé funny? I'm going to be among the students. Let me. Wọ́n ṣe wà yẹn wọ́n lecturer ṣe ń la ni student àmà la. kí ló ṣẹlẹ̀ ẹ ní sùúrù fúnra yìí náà. wo má tẹ̀ dáhùn lóhùn tí àwọn ọmọ pípọ́n yín máa ń ṣe wèrè lélẹ̀. tó gbọ́ kí ló dé. ewu gbogbo ẹni yìí sùn ẹ gbogbo ẹ kúkú ẹ kó sì dànù tó fi ṣe yín ni ìjà lẹ́yìn ìjà lọ́la bí ẹ pa àkọ́kọ́ jẹ. Congratulations lecturer ọ̀kan láwọn ní gbogbo àlàáfíà. kí ló ṣẹlẹ̀ ẹ ní sùúrù. dáhùn lóhùn tí àwọn ọmọ pípọ́n yín máa ń ṣe. ìjà lọ́la bí ẹ pa àkọ́kọ́ jẹ. Lecturer. àwọn tí wọn ò fún mọ́ wa tó ẹ̀ gangan ìyá ò kì í jẹ́ wọ́n gbé nígboro ọmọ kò tó wa ṣá ọmọ pípé ipò olórí ló wà olórí tó wà yìí olórí òkè ní ó dà jẹ́ bọ́ọ̀sì ẹ̀
kí ni nǹkan tó bá ṣẹlẹ̀ gangan kó tó di pé ó di wàhálà tó kó di pé gbogbo ẹ̀rí báyìí. mo ṣe ń bi ní nìyẹn o àmọ́ ni mo proud mo ṣe ìgbéraga mi sì pọ̀ jù ó ní mo fẹ́ pé bó ṣe gbá mi létí yẹn. nùjó playboy nùjó ọ̀gá yẹ bọ́ọ̀sì gan kó tó di pé ó di wàhálà tó yàrá ẹ̀. arẹwà mi arẹwà kí ló ń fi ẹ fara balẹ̀. ó sọ pé òun ṣe gàràgàrà nítorí pé òun fẹ́ playboy ṣe ti rí i pé tá a bá sọ pé àjò ṣoògùn kà mọ́ ẹni tó máa jẹ́wọ́ ò ní yé béèrè jọ sọ fún mi nínú èèyàn pípa réètì wo ló máa ń wà lóṣù. àlàyé tọwọ́ ò bá dẹ pé ọwọ́ ò dẹ lóṣù yìí o a máa pa 62 60. mélòó ló ti wà láàrin ọ̀sẹ̀ yìí. gbogbo àwọn tá a pa nínú ọ̀sẹ̀ yìí láyé wọn tí ju 12. ó túmọ̀ sí pé okùn mẹ́ta. okùn mẹ́ta kó tọ́sẹ̀ yìí máa ti pé. arẹwà mi mo fẹ́ kó mọ̀ pé yẹ́ ẹ máa lọ sí. wèrè mọ̀ wọn. bàbá ẹ máa lọ sí. òun gbogbo fún ọ̀rọ̀ ẹ ó máa lọ sí. aráalé wọn tó bá tó wà dẹ mọ gan àfi kọ́ bọ́dì. má láòdẹ ó ti yẹ ìbá ló ń sọ̀rọ̀ arẹwà wàá gbélé gbọ́. bàbá ṣé kò tó máa sọ lélẹ̀ ọ̀gá ó máa ti lọ ṣé kò tó máa wí náà lélẹ̀. yé mo gbé ọmọ yóò da ayé mọ ẹni tó lọ yẹn ò mọ ni àwa làwa mọ. kàpọ̀ ló ń lọ yẹn bàálù kan transformer tó múná wo dídí àdúgbò ni ó lówó ológun ó tún mọ̀yàn ó popular irúkú wà fún àkọ́kọ́ jẹ́ ń jẹ́ tán lọ sọ fọ́ọ̀rẹ́ ẹ o pé kọ́lẹ̀ obituary ẹ o wọ́n máa lẹ ti bàbá ẹ o wọ́n máa lẹ ti ìyá ẹ o ara lé wọn tó bá tó fẹ́ nu kó wọ́n tún máa lẹ o tó bá jẹ́ pé ó tún fẹ́ ṣe kíni ó fẹ́ ṣe ṣọ̀ṣọ̀ tẹ́yìn náà bá dé láǹfààní ẹ jẹ́ torí Ọlọ́run ẹ lè bá wọn bẹ̀rẹ̀ sí nílẹ̀ pósítà obituary wọn láti bí torí lágbólé wọn yẹn wọ́n máa sùn fún àpèṣe báyìí. ó lówó ológun ó tún mọ̀yàn ó popular irúkú wà fún àkọ́kọ́ jẹ́ ń jẹ́ tán lọ sọ fọ́ọ̀rẹ́ ẹ o pé kọ́lẹ̀ obituary ẹ o wọ́n máa lẹ ti bàbá ẹ o wọ́n máa lẹ ti ìyá ẹ o ara lé wọn. ìbọn lọ́tún ìbọn lọ́sùn ṣùkùsì tó jókòó sí lélẹ̀. bẹ́ẹ̀ ni bíbá ẹ̀ mú wa mú gbọ́ ẹni tì rárá àtọ̀. tó bá yìí tó ti sáré bọ̀ ẹ̀mí mi ti fẹ́ gbọ́n. kí ló dé kí ló ṣẹlẹ̀ mo lè méjì sí sábọ̀ kí ló dé kò sáyè kí ló ṣẹlẹ̀. tí wọ́n ṣe yìnbọn ní skul báyìí bọ́lá ní kọ̀ṣe gbẹ̀ẹ́. no. tó jókòó sí lélẹ̀. bẹ́ẹ̀ ni bíbá ẹ̀ mú wa mú gbọ́ ẹni tì rárá àtọ̀. tó bá yìí tó ti sáré bọ̀ ẹ̀mí mi ti fẹ́ gbọ́n. kí ló dé. ẹ̀yin ọ̀rẹ́ agbára ò kọ́ wa kí yín lélẹ̀ ní ìsinmi ṣáàjú mo tẹjọ́ kò sí wàhálà. ìta sàn dùn gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ ní skul yìí ó ti sún èmi o ojoojúmọ́ ẹ̀mí nílé sùn ẹ̀mí mi báyìí òkè ló máa wà tílẹ̀ bá tuntun mú àtúwò pé àtúntún dílé ni o torí mo ti determine pé mo fẹ́ máa lọ sílé máa lọ kọ́ṣẹ́ bí ìwé ò bá ṣe é kà ṣé bí adé kọ́ṣẹ́ àìwá kọ́ṣẹ́ náà. ṣebí wọ́n tiẹ̀ ní ayẹni tó lè fẹ̀yìntì ó lálá fẹ̀yìntì ẹ̀yin méjèèjì ṣàmọ̀ wípé ọmọ òrukàn ni mí mi ò lẹ́bí mi ò lára níbo lèmi wá fẹ́ lọ but gbogbo ẹ̀ bá ṣe wà yìí ṣó mọ̀ pé mi àti ẹ̀ àṣà lè farawé Wùmí ò ní problem tí everything bá dá wáíwá ó ní níbi tó lè lọ. ẹ̀yin girls ọ̀rọ̀ yín fọ́ ni o kí lẹ́yìn yàn ẹ sọ fún mi kí lẹ́yìn fọ́ gangan ẹ jọ ń turọ́ náà ṣé gòbí ṣe ń ṣẹlẹ̀ ní school ni ṣé àwọn ọmọ court ṣé wọ́n ṣe ń jà ní school ni so ohun tó rọ àwọn ọmọ school jà ń sìn àwọn ọmọ court ń jà ní school ń dàrú wọ́n ní ẹ tí máa fẹ́ máa lọ lé o tí máa fẹ́ lọ kọ́ṣẹ́ o fẹ́ lọ kọ́ṣẹ́ máa gbọ́rọ̀ tó ń sọ ṣó speak well lójú ara ẹ wọ́n náà sọ èmi ṣáà níyàn ẹ̀yin girls ẹ pa ọgbọ̀rọ̀ etí o kan tó déyẹ kẹ́ máa bẹ̀rù náà ni pé torí lẹ́yìn small school torí kí wàhálà kan tó ṣẹlẹ̀ kan tó sáré wọ́n ti débi báyìí nǹkan tó ń ṣe yín nìyẹn èmi ò bá ní ká ṣe nǹkan kan tí gbogbo wàhálà yẹn máa fi die down ní school ẹ̀wọ̀n pé bọ̀dá mi jìnnà sí school dáadáa bẹ̀lẹ̀ mi dẹ̀ ti ń wá so kí wàhálà tó délé bọ̀dá mi yẹn ó máa jìn ẹ jẹ́ káwọn méjì máa bá bọ̀dá mi sọ̀rọ̀ máa kó yín déwájú wọn pé àwọn ọ̀rẹ́ mi sì fẹ́ wá stay pẹ̀lú wa fúngbà díẹ̀ gbogbo wàhálà school yẹn kò fi tán ìyẹn ń kọ́. wọ́n dẹ̀ máa gbà. bọ̀dá mi máa gbà náà. ẹ wo ọkàn mi ò balẹ̀ ẹ jẹ́ kí mi máa lọ lé ó ṣe gan-an mo dúpẹ́ o but káwọn òbí mi rí mi kọ́ rí mi báyìí láàyè ó pè mí. mi ò lè ṣe dá lóhùn èmi máa lọ ṣé mo kò síbi tèmi máa lọ ń tèmi
wo bó ṣe ń sọ látẹ̀kàn yẹn ṣe ni inú mi ń dùn láti inú wa pé mo ti rí ibi tí mo máa dúró sí aláì mò ń tẹ̀lé ẹ lọ. tó máa tẹ̀lé mi. tó bá ti gbé báyìí báyìí tí ò fẹ́ máa lọ lé o. ẹ̀yin girls ẹ jẹ́ ká ṣe lọ ṣe fàájì nù. kò sí wèrè ibi tí ẹ yé kó tó sọ yẹn. kò lè wù lé o. wọ́n ṣe ń ṣẹlẹ̀ sí. bó ṣe ń sọ látẹ̀kàn yẹn ṣe ni inú mi ń dùn láti inú wa pé mo ti rí ibi tí mo máa dúró sí aláì mò ń tẹ̀lé ẹ lọ. tó máa tẹ̀lé mi. tó bá ti gbé báyìí báyìí tí ò fẹ́ máa lọ lé o. ẹ̀yin girls ẹ jẹ́ sí lọ ṣe school wa lẹ́nu ọjọ́ mẹ́ta tó ọmọ kọ́ ti ń fa wàhálà ó ń jẹ́ kí gbogbo student yẹn kó máa lọlé ọ̀rẹ́ mi dẹ́rẹ̀ ọ̀nà ló wọ́n jìn kàn wọ́n síbi èmi náà gbé owó wàhálà tó ń fa iná kó tó pọ́sẹ̀ kan sí 2 weeks á die down mo wá rò pé kó má lọlé pé màá bá bọ̀dá mi sọ̀rọ̀ pé yàrá tó ṣì kò sí last room bẹ́ẹ̀ nísàlẹ̀ yẹn pé kò ń tẹ̀sí máa lo bẹ̀ fúngbà dé gbàtà máa fi padà sí sukàdé padà sí ilé ẹ̀. ṣé yàrá yẹn kéré jù mo ní bigger room lókè. ọ̀dà kò sí problem ilé nílé ẹ̀ ò mọ ẹni tó jókòó yìí ọmọ àti mi mo dẹ̀ láìka àti mi tá à ń sọ yìí ju ṣí èrè ni and kò sí nǹkan tó ń máa bèrè tí mi ò ní fún kò lè gba nǹkan tì lọ́wọ́ mi ẹ ti gbọ́ ó bá já mo lọ sókè. bọ̀dá mi yàrá sálẹ̀ wà òkè yẹn wà òkè ṣé gan sa ẹjọ́ kì í fi yàrá yẹn hàn nísàlẹ̀ bọ̀dá mi yẹn ẹ máa ń dàpọ̀ rájò nítorí ṣáàjò. ó bá já mo lọ sókè. bọ̀dá mi yàrá sálẹ̀ wà òkè yẹn wà òkè ṣé gan sa ẹjọ́ kì í fi yàrá yẹn hàn nísàlẹ̀ ẹ máa ń dàpọ̀ rájò. sọ̀rọ̀ bí mò ń ṣeré ni ẹ ti gbọ́. mi ò pé ń ṣeré mi ò bọ̀dá mi. mo ń ṣeré mo láìkì ọ̀rẹ́ rẹ mo kó jẹ́ o mi ò ṣeré mi ò ṣàwàdà o. ọ̀rọ̀ tẹ́ ń sọ ṣì ń fọ́ ní sí mi o lórí báwo lè ṣe máa ní láìkọ̀ ọ̀rẹ́ mi. má jẹ́ kó fọ́ ní sí ẹ mi ò ń ṣe ọmọdé mi ò ń ṣe ọmọ kékeré ṣé màá rí nǹkan tí mo like tí mo nífẹ̀ẹ́ sí tó ń wù mí mi ò ní dààmú àní ilé ó special mi ò mọ bóyá nǹkan tèmi ń rí ìwò rí ó ní nǹkan tí mò ń rí lára ẹ̀ tí mo kàn ń imagine wo ọmọ yẹn ó kó sára gan. bọ́dà mi kò sọ́nà ń bẹ̀ ẹ má bínú èmi ò tẹ̀lé jẹ́ kẹ́ fẹ́ ọ̀rẹ́ mi. àálànà síbẹ̀. nǹkan méjì ni mi lè jẹ́ kẹ́ fẹ́ ọ̀rẹ́ mi. ẹ ṣe alákọ̀ọ́kọ́ pé torí tẹ̀jọ́ ọ̀rẹ́ mi yẹn láyé ṣẹ́rẹ́ lẹ́ẹ̀kejì èmi ò fẹ́ wàhálà ìyàwó yín. ìyàwó mi ò ní wàhálà. tó máa jẹ́ àárín nǹkan burúkú náà tí àwọn yìí máa lọ kó lọ mọ̀ pé ẹ̀rẹ́ àbúrò ó gbéyàwó fún ẹ̀gbọ́n ẹ̀ ojú ò lè fẹ́ kí ìyàwó yín fẹ́ máa fi wò mí. oṣù òbí ṣé bí awo la fi ṣe èmi àjẹ àtọ̀rẹ́ ẹ̀ ló máa mọ̀ sí ìfà tó lè mú ọ̀rẹ́ yẹn wá sílé wa ṣé bí kò lè mọ̀ kò sí bó ṣe fẹ́ mọ̀ nágbà tó lè fògùn mọ̀ ọmọ yẹn mo kó jẹsẹ̀ ọlọ́run. mo dábì fẹ́ pa mí o. mo kó jẹ. ẹ wo wo ọwọ́. ẹ ṣọ bọ̀dá ayàtọ̀ ayà gbé pẹ́lí sí. ju ti tẹ́lẹ̀ lọ. bẹ́ẹ̀ ni bọ̀dá mi. àyè mo wà ń lè. bọ̀dá kan tí mo fẹ́ kẹ́ ṣe shop and clean mouth ẹ má lọ tẹ̀bà síbẹ̀ o láti jẹ́lẹ̀ kan kí gbójú lẹ́sẹ̀kẹsẹ̀ ni. ṣé máa lọ máa faṣọ kọ́ síbẹ̀ ni tán bá sọ pé kò wá kidnap mi tán bá fún ẹ lówó wàá gbowó. bọ̀dá mi ọlọ́run ẹ ṣọ bọ̀dá ayàtọ̀ ayà shop and clean mouth ẹ má lọ tẹ̀bà síbẹ̀ o láti jẹ́lẹ̀ kan kí gbójú lẹ́sẹ̀kẹsẹ̀ ni. ṣé máa lọ máa faṣọ kọ́ síbẹ̀ ni tán bá sọ pé kò wá kidnap mi tán bá kó jẹ. ẹ wo ọwọ́. ẹ ṣọ bọ̀dá ayàtọ̀ ayà shop and clean mouth ẹ má lọ tẹ̀bà síbẹ̀ o láti jẹ́lẹ̀ kan kí gbójú lẹ́sẹ̀kẹsẹ̀ ni. ṣé máa lọ máa faṣọ kọ́ síbẹ̀ ni tán bá sọ pé kò wá kidnap mi tán bá kó jẹ. ẹ wo ọwọ́. ẹ ṣọ bọ̀dá ayàtọ̀ ayà shop and clean mouth ẹ má lọ tẹ̀bà síbẹ̀ o láti jẹ́lẹ̀ kan kí gbójú lẹ́sẹ̀kẹsẹ̀ ni. ṣé máa lọ máa faṣọ kọ́ síbẹ̀ ni tán bá sọ pé kò wá kidnap mi tán bá kó jẹ. ẹ wo ọwọ́. ẹ ṣọ bọ̀dá ayàtọ̀ ayà shop and clean mouth ẹ má lọ tẹ̀bà síbẹ̀ o
láti jẹ́lẹ̀ kan kí gbójú lẹ́sẹ̀kẹsẹ̀ ni. ṣé máa lọ máa faṣọ kọ́ síbẹ̀ ni tán bá sọ pé kó wá kidnap mi tán bá kó jẹ. ẹ wo ọwọ́. ẹ ṣọ but ayàtọ̀ ayà shop and clean mouth ẹ má lọ tẹ̀bà síbẹ̀ o láti jẹ́lẹ̀ kan kí gbójú lẹ́sẹ̀kẹsẹ̀ ni. ṣé máa lọ máa faṣọ kọ́ síbẹ̀ ni tán bá sọ pé kó wá kidnap mi tán bá kó jẹ. ẹ wo ọwọ́. ẹ ṣọ but ayàtọ̀ ayà shop and clean mouth ẹ má lọ tẹ̀bà síbẹ̀ o láti jẹ́lẹ̀ kan kí gbójú lẹ́sẹ̀kẹsẹ̀ ni. ṣé máa lọ máa faṣọ kọ́ síbẹ̀ ni tán bá sọ pé kó wá kidnap mi tán bá kó jẹ. ẹ wo ọwọ́. ẹ ṣọ but ayàtọ̀ ayà shop and clean mouth ẹ má lọ tẹ̀bà síbẹ̀ o láti jẹ́lẹ̀ kan kí gbójú lẹ́sẹ̀kẹsẹ̀ ni. ṣé máa lọ máa faṣọ kọ́ síbẹ̀ ni tán bá sọ pé kó wá kidnap mi tán bá kó jẹ. ẹ wo òṣà jìnnìjìnnì ẹ̀yin ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ arógbá sọmọ́ balẹ̀ òṣà jìnnìjìnnì jìnnìjìnnì mo rí fìrífìrí mo rí tí mo ṣe rí fìrífìrí ni mo rẹ́bọ̀ mo rí kú mo rẹ́rùn. ránran ni máa gbóhùn ẹnu mi torí ránran ni mò ń gbóhùn láàárọ̀ yàrá ìkújà yàrá bá mi arígun ọ̀tá sẹ́gun àrà oníbàtà àkókò náà fẹjú òṣà jìnnìjìnnì ránran ni mo gbóhùn ẹnu mi mo jẹ lórí eréwé pẹ̀lú rẹ mo dà mí ohun tó ṣe yóò da kò da. Gbẹ́bọlá Jìn. mo jáyé o. ọmọ Ifákúnlé. ọ̀kárí. torí tiẹ̀ ni o torí tiẹ̀ ni o. ògbà tó rẹ ìyá. torí tiẹ̀ ni o. òòṣà jìnnìjìnnì ti wá ṣetán báyìí mo ń padà rebi tí mo ti wá. bàbá mà tuntun lọ. bàbá mo ló tún pa ẹ bá mi wá ó tuntun lọ bàbá ẹ má jẹ́ ó lọ. ọkàn rẹ balẹ̀ sí ohun tí ó ṣe wá lórí tàtà adé yìí. òòṣà jìnnìjìnnì ìporígi awo olú ìporígi awo olú ìporígi ìyàkúyà lásán àkísànyà ìbùkúbù làmì mi ń bù igbó sọsọ kísan ní kó àwọn ẹlẹ́yẹ girigiri ẹsẹ̀ táwọn àgbààgbà ìmọ̀lẹ̀ ojú sàǹkóṣàǹkó táwọn ìyá mi àjẹ́ wọ́n ti ní nǹkan ní mẹ́ta fún wọn ẹ ṣe kò ní bàjẹ́ fún òòṣà jìnnìjìnnì lórí ló bá dé o ìjọba ń dọ́gba ọ̀kárí o ò ní bùrìbùrì báwọn dúdú tí ọ̀dà ara yìí ò ní fẹ́ gbà fún wọn lóúnjẹ o ò ní rẹrù ẹlẹ́rù kọ́ fa tiẹ̀ lọ́wọ́ o ìbòládé wálé wà báyìí. hospital lọ wá hospital náà gbé wọn lọ. ọ̀rẹ́ rẹ wá ń kọ́ Ọmọwùmí. Ọmọwùmí ti dárọ̀ kó lè rìn mọ́ Ọmọwùmí ti dárọ̀. òòṣà jìnnìjìnnì ọ̀kárí o. òòṣà jìnnìjìnnì ti ṣètò ń tàfi lọ tọ́jú wọn òun lọ ń wò lọ́wọ́ mi á bomi sí á kó àwọn awo kéékèèké sí tá a bá ti ṣètò wọn tán á wá délé wọn á wọn lẹ̀ Adéwálé náà mọ̀ ń bẹ̀ ọ̀rẹ́ rẹ̀ náà mọ̀ ń bẹ̀ òun kálukú gbàwòsàn rẹ̀ èyí náà máa wá kọ́ gba àwọn àgbàlagbà tó máa ń jẹ dòdò kọjá òdodo mélòó láàṣẹ tání kí lè mọ̀ mọ́mọ́ nítorí pa afẹ́ ṣe nǹkan kékeré pẹ̀lú obìnrin á máa wá fìtínà tí ara wa yóò kọ́ wọn lẹ́kọ̀ọ́ yóò tún wá kọ́ ọ̀rẹ́ rẹ̀ náà lẹ́kọ̀ọ́ ó tún kọ́ wọn náà lẹ́kọ̀ọ́ báyìí gbogbo nǹkan kọ́ nìyẹn máa ń ṣe torí owó ọlọ́run bọ̀ níjọ́ bájá sùn àwọn kan ní ń bájá sùn báyìí ọlọ́run bọ̀ níjọ́ bàjẹ́ ọ̀yá yà máa lọ ẹ ní bùrìbùrì báwọn dúdú tí ọ̀dà ara yóò ní fẹ́ gba fún wa lóúnjẹ óyá àwọn wá fìtínà tí ara wa yóò kọ́ wọn lẹ́kọ̀ọ́ yóò tún wá kọ́ ọ̀rẹ́ rẹ̀ náà lẹ́kọ̀ọ́ ó tún kọ́ wọn náà lẹ́kọ̀ọ́ báyìí gbogbo nǹkan kọ́ nìyẹn máa ń ṣe torí owó ọlọ́run bọ̀ níjọ́ bájá sùn àwọn kan ní ń bájá sùn báyìí ọlọ́run bọ̀ níjọ́ bàjẹ́ ọ̀yá yà máa lọ àmọ́ wá fìtínà tí ara wa yóò kọ́ wọn lẹ́kọ̀ọ́ yóò tún wá kọ́ ọ̀rẹ́ rẹ̀ náà lẹ́kọ̀ọ́ ó tún kọ́ wọn náà lẹ́kọ̀ọ́ báyìí gbogbo nǹkan kọ́ nìyẹn máa ń ṣe torí owó ọlọ́run bọ̀ níjọ́ bájá sùn àwọn kan ní ń bájá sùn báyìí ọlọ́run bọ̀ níjọ́ bàjẹ́ ọ̀yá yà máa lọ àmọ́ wá fìtínà tí ara wa yóò kọ́ wọn lẹ́kọ̀ọ́ yóò tún wá kọ́ ọ̀rẹ́ rẹ̀ náà lẹ́kọ̀ọ́ ó tún kọ́ wọn náà lẹ́kọ̀ọ́ báyìí gbogbo nǹkan kọ́ nìyẹn máa ń ṣe torí owó ọlọ́run bọ̀ níjọ́ bájá sùn àwọn kan ní ń bájá sùn báyìí ọlọ́run bọ̀ níjọ́ bàjẹ́ ọ̀yá yà máa lọ àmọ́ wá fìtínà tí ara wa yóò kọ́ wọn lẹ́kọ̀ọ́ yóò tún wá kọ́ ọ̀rẹ́ rẹ̀ náà lẹ́kọ̀ọ́ ó tún kọ́ wọn náà lẹ́kọ̀ọ́ báyìí gbogbo nǹkan kọ́ nìyẹn máa ń ṣe torí owó
ọlọ́run bọ̀ níjọ́ bájá sùn àwọn kan ní ń bájá sùn báyìí ọlọ́run bọ̀ mọ̀ ló bàjẹ́ ọ̀yá ìrìn àmọ́ wàá fìtínà tí ara wa yóò kọ́ wọn lẹ́kọ̀ọ́ yóò tún wá kọ́ ọ̀rẹ́ rẹ̀ náà lẹ́kọ̀ọ́ ó tún kọ́ wọn náà lẹ́kọ̀ọ́ báyìí gbogbo nǹkan kọ́ nìyẹn máa ń ṣe torí owó ọlọ́run bọ̀ níjọ́ bájá sùn àwọn kan ní ń bájá sùn báyìí ọlọ́run bọ̀ mọ̀ lọ níjọ́ bàjẹ́ ọ̀yá ìrìn àmọ́ wàá fìtínà tí ara wa yóò kọ́ wọn lẹ́kọ̀ọ́ yóò tún wá kọ́ ọ̀rẹ́ rẹ̀ náà lẹ́kọ̀ọ́ ó tún kọ́ wọn náà lẹ́kọ̀ọ́ báyìí gbogbo nǹkan kọ́ nìyẹn máa ń ṣe torí owó ọlọ́run bọ̀ níjọ́ bájá sùn àwọn kan ní ń bájá sùn báyìí ọlọ́run bọ̀ mọ̀ lọ níjọ́ bàjẹ́ ọ̀yá ìrìn àmọ́ wàá fìtínà tí ara wa yóò kọ́ wọn lẹ́kọ̀ọ́ yóò tún wá kọ́ ọ̀rẹ́ rẹ̀ náà lẹ́kọ̀ọ́ ó tún kọ́ wọn náà lẹ́kọ̀ọ́ báyìí gbogbo nǹkan kọ́ nìyẹn máa ń ṣe torí owó ọlọ́run bọ̀ níjọ́ bájá sùn àwọn kan ní ń bájá sùn báyìí ọlọ́run bọ̀ mọ̀ lọ níjọ́ bàjẹ́ ọ̀yá ìrìn àmọ́ wàá fìtínà tí ara wa yóò kọ́ wọn lẹ́kọ̀ọ́ yóò tún wá kọ́ ọ̀rẹ́ rẹ̀ náà lẹ́kọ̀ọ́ ó tún kọ́ wọn náà lẹ́kọ̀ọ́ báyìí gbogbo nǹkan kọ́ nìyẹn máa ń ṣe torí owó ọlọ́run bọ̀ níjọ́ bájá sùn àwọn kan ní ń bájá sùn báyìí ọlọ́run bọ̀ mọ̀ lọ níjọ́ bàjẹ́ ọ̀yá ìrìn àmọ́ wàá fìtínà tí ara wa yóò kọ́ wọn lẹ́kọ̀ọ́ yóò tún wá kọ́ ọ̀rẹ́ rẹ̀ náà lẹ́kọ̀ọ́ ó tún kọ́ wọn náà lẹ́kọ̀ọ́ báyìí gbogbo nǹkan kọ́ nìyẹn máa ń ṣe torí owó ọlọ́run bọ̀ níjọ́ bájá sùn àwọn kan ní ń bájá sùn báyìí ọlọ́run bọ̀ mọ̀ lọ níjọ́ bàjẹ́ ọ̀yá ìrìn àmọ́ wàá fìtínà tí ara wa yóò kọ́ wọn lẹ́kọ̀ọ́ yóò tún wá kọ́ ọ̀rẹ́ rẹ̀ náà lẹ́kọ̀ọ́ ó tún kọ́ wọn náà lẹ́kọ̀ọ́